Àkànbí adé o. Àràbà ní bàbá o. Alákànbí adé o. Àràbà ní bàbá o. Ẹni abá alábà ní bàbá. Àràbà ní bàbá o. Ẹni abá alábà ní bàbá. Àràbà ní bàbá o. Ẹni abá alábà ní bàbá o. Àràbà ní bàbá o. Ẹni abá alábà ní bàbá. Dododo re domi rere mímí do rere. Dododo re domi rere mímí do rere. Ọ̀rọ̀ fẹ́ mọ̀ lì í sìn, ẹ jẹ́ ká ṣeré bí eré. Ká pèdè bí èdè, ká fi dá wa lára yá. Àkànbí adé fẹ́ mọ̀ lì í sìn, èmi gangan ò ṣeré mọ́ o. Ọ̀rọ̀ fẹ́ mọ̀ lì í sìn, ṣe rí pọ́nblé àbí kò blé. Don't play, or else you gonna learn hard way. I say don't play, or else you gonna learn hard way. Ọ̀dọ́mọdé pẹ̀lú àgbà ẹ káàbọ̀ sórí ètò yìí pátápátá. Mo ní ọ̀dọ́mọdé pẹ̀lú àgbà ẹ káàbọ̀ sórí ètò yìí pátápátá o. Àràbà ní bàbá o, ẹni abá alábà ní bàbá. Àràbà ní bàbá o, ẹni abá alábà ní bàbá. Kò gbọ́ràn ní tìyàwó, ọmọ tó gbọ́ràn ti bàbá. Ọmọ kò gbọ́ràn ní tìyàwó, ọmọ tó gbọ́ràn ti bàbá o. Àràbà ní bàbá o, ẹni abá alábà ní bàbá. Dododo re do mi rere mímí do rere. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin tí wa o. Ìbà lọ́wọ́ Olódùmarè ọba akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run tá a ti lókè ọba rere. Ìbà lọ́wọ́ akọ́dá tó dá tiẹ̀ sórí ewé. Mójúbà lọ́wọ́ aṣẹ̀dá tó dá tiẹ̀ sérùpẹ̀ Babátúndé o. Ìbà lọ́wọ́ agbéfágorí àjà o tó dá tiẹ̀ sórí òfu gágá tó. Kẹ́ ẹ jẹ́ kó yẹ mí o, ìbà ni mo ṣe. Mo ní ẹ jẹ́ kó yẹ mí o, ìbà ni mo ṣe. Àràbà ní bàbá o, ẹni abá alábà ní bàbá. Dododo re do mi rere mímí do rere o. Kò gbọ́ràn ní tìyàwó, ọmọ tó gbọ́ràn ti bàbá. Àlọ́ ọmọ kò gbọ́ràn ní tìyàwó, ọmọ tó gbọ́ràn ti bàbá. Àràbà ní bàbá o, ẹni abá alábà ní bàbá. Ẹ kú dédé àkókò yìí o. Ọ̀dọ́mọdé pẹ̀lú àgbà tí ń bẹ nínú ilé o. Mo ní ẹ kú dédé àkókò yìí. Ẹni bá sùn, ẹni bá ti jí kó jẹ́ ní tó sùn Babátúndé o. Jákọ̀fọ́ tìrẹ́dì ló ń ṣeré lọ́wọ́. Mástà ọ̀gùgù ẹ̀ ló ń padàn lọ́wọ́ o. Àkànbí adé o lórí black app yìí. Ọdẹ akéwì Francis Ọdẹbùnmi mo rí ẹ ní ibẹ̀ bàbá wa. Ọdẹ akéwì Francis Ọdẹbùnmi mo rí ẹ ní ibẹ̀ bàbá wa o. Ẹ̀yin èèyàn ẹ wá join live yìí Babátúndé o. Délékè ẹ darapọ̀ mọ́ mi o.
bẹ́ẹ̀ bá ti ń wọlé ọ̀rọ̀ fẹ́ mú lísìn kẹ́ ẹ máa dárúkọ fún wa. Àkànbí Adélára Ọ̀yọ́ ọmùkọ ìbà ògoro mu kárí ọ̀la o tó fi mọ́yọ̀ ohun mi gbé Ọ̀yọ́ ń lo ọdún ládùn jù Délékè ní bàbá òkú relé mọ́ níbi tí láti tiri tí láti kó tí kan títiri tó ti wẹ̀wẹ̀ jẹ níbi ẹ̀bí títí gbé tiri tẹ́bi ti pé kú ìwọ tiri pẹ́ ẹja o ìkàn tiri wo ló kó lójú òkè ni kò tiri kó dákun mọ́ wò torí bí má jẹ ṣe o a ní bí má jẹ ṣe bá ń bá gbàlagbà jẹun lójúde Ọ̀yọ́ lé o mo ṣàṣe bí títìrì ṣóun mà ní wọn máa ń tiri Àkànbí Adélékè ìdátìrì wà kọ yakọ fọ tìrẹdì mo gbére dé o ládìgbòlù orò ọmọ Àtìbà òkúta méjì bàbá èkúrọ òdìlé Aláàfin Ọ̀yọ́ òdìlé Aláàfin Ọ̀yọ́ o ìbà gbogbo orí adé gbogbo lóyè oyè nílẹ̀ Yorùbá pátápátá tòrómì lákòókò tẹ ká tó tẹyànrin o. Ìbà ni mò ń ṣe o Àkànbí Adé má jẹ́ ṣe o tó bá jú bàbá àgbà àròkù dọ́jọ́ alẹ́ bẹ́ẹ̀ kò ló bá jú bà fún unlẹ̀ alánú mo ní kẹ́ jẹ́ kó yẹ mí o ìbà ni mo ṣe o ìbẹ̀yìn ìyá mi ọ̀pá ké àlàké o afẹ́rẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ nìyẹn ẹ̀yin lóníbà ń tẹ́pẹ̀lẹ̀ jà tí ń bà ní ìjà láì fọwọ́ kan ní kẹ́ ẹ jẹ́ kó yẹ mí o ìbà ni mo ṣe mo ní ẹ jẹ́ kó yẹ mí o ìbà ni mo ṣe kẹ́ ẹ jẹ́ kó yẹ mí o ìbà ni mo ṣe. Ìbà ṣe ìbà ṣe Adélékè Babátúndé ìbà ṣe ìbà ṣe o ọ̀rọ̀ fẹ́ mo lè sìn ọmọ ọba o ìbà ṣe fẹ́ lè sìn ìbà ṣe o ọ̀rọ̀ fẹ́ mo lè sìn Babátúndé. Ìbà ṣe fẹ́lẹ́sìn ìbà ṣe o Àkànbí Adélékè àárọ̀ lágbàdé ẹ̀rì wá o Àkànbí Adé ẹ̀rì wá o Adélékè fẹ́ mú ẹ̀rì wá o ẹ̀rì wá lórí black app yìí Àkànbí lórí TikTok yìí o àwùjọ mú un tó pọ̀ ní ilẹ̀ ò dá mi lójú lórí black app yìí Adélékè lórí TikTok yìí o àwùjọ mú un tó pọ̀ ní ilẹ̀ ò dá mi lójú ẹ̀yin tí a ẹ bá ṣe ń wọlé ẹ má kọ́mẹ̀ntì ká mọ̀ pé wọlé ẹ̀yin tèmi mo ní bẹ́ẹ̀ bá ṣe ń wọlé o kẹ́ ẹ má kọ́mẹ̀ntì Adélékè
ká mọ̀ pé wọlé. Bámi Adébóyèga Olúwamúyìwá, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí pátápátá. Bámi Adébóyè Olúwamúyìwá o, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí pátápátá. Ẹ̀yin tí a tẹ́ bá ti ń wọlé o, ẹ máa kọ́mẹ̀ntì ká mọ̀ pé wọlé. Ẹ jẹ́ kí n ṣe fàájì ráńpẹ́ nítorí Ọlọ́run ọba. One day I was going, I met one sissy. I say I go marry you. She said she go marry me. I say I be musician. She said she don't mind. Labajọ gbéra ó di music chamber. Àpàdéra ní ìsàlẹ̀ open and close. Àpàdéra ní ìsàlẹ̀ open and close. Open and close. Àpàdéra ní ìsàlẹ̀ open and close. Lálẹ́ òní lórí Black App yìí, Àkànbí Adélékè ẹ̀já ṣeré bí eré. Lálẹ́ òní lórí TikTok yìí o, ọ̀rọ̀ fẹ́ mo lè sìn kẹjá ṣeré bí eré. Kápẹ́dé bí èdè kábí dára lára yá o. Àkànbí ṣe ní kékeré ọ̀hún máa dún bó ti ń dún. Sẹ́ni máa wí pọ̀bá kí mò ń kọrin. Àkànbí ṣe ní máa wí pọ̀bá kí pò ń kọrin. Sẹ́ni máa wí pọ̀bá kí pò ń kọrin. Pọ̀bá kí pò ń kọrin. Àkànbí ṣe ní máa wí pọ̀bá kí pò ń kọrin. Mo fẹ́ ká pọ̀ nínú ilé yìí. Mo fẹ́ ká pọ̀. Ọ̀rọ̀ fẹ́ mo fẹ́ ká pọ̀ dáadáa. Mo fẹ́ ká pọ̀ nínú ilé yìí o. Ọ̀rọ̀ fẹ́ mo lè yín sìn. Adélékè ká lè gba àdùn ara wa bó ti tọ́. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé, ẹ máa fi kọ́mẹ̀ntì sórí afẹ́fẹ́. A kì í torí gbígbó kápájá o. Kò sẹ́ni tí torí igi kan pàgbò. A kì í torí wèrè pò bukọ́. Torí iṣẹ́ orí fìrìn mi lèmi ń jẹ́. Alákànbí Adé o, torí iṣẹ́ orí fìrìn mi lèmi ń jẹ́. Ọ̀nà Èdùmàrè làsílẹ̀ ni mò ń tọ̀ o, Babátúndé o. Mo tọ̀nà títí mo délùú Òṣòrògìrò. Mo bá wọn níbi wọ́n ti ń. Àní mo tọ̀nà títí mo délùú Òṣòrògìrò.
mo bá wọn níbi wọ́n ti gbé ń fa bẹ́rẹ́ tẹ̀yàn o. Àkànbí Adé tíyàn òun ò gbọ́dọ̀ lẹ́mọ́. Mo bá wọn níbi wọ́n ti gbé ṣe bẹ̀ nínú èpo ẹ̀pà. Tọ́bẹ̀ òun ò gbọ́dọ̀ rúpa náà o. Kẹ́ ẹ jẹ́ kó yẹ mí ò ìbá ni mo ṣe. Àní ẹ jẹ́ kó yẹ mí ò ìbá ni mo ṣe. Yeah. All right now. Ẹ káàárọ̀ o. Mo rò pé a ti ṣe díẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Mo kí yín níbikíbi àkókò kákòókò tó ń kẹ́ wà. Níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Mo kí yín o. Mo kí yín nílà oòrùn, mo kí yín níwọ̀ oòrùn, mo kí yín ní gúúsù, mo kí yín láríwá, mo kí yín jákèjádò gbogbo àgbáyé níbi gbogbo tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi. Ǹjẹ́ àárí ni àábèrè, àárí ni àábèrè. Torí àbíni tún bí ni, torí àbèrè tún bèrè tí kì í jẹ́ kí àpọ́n kó fọmọ àbúrò rẹ̀ ṣọmọ. Ohun wúrà tẹ́ ẹ fẹ́ràn láti máa gbọ́ náà ni Ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè Thomas. Ọ̀rọ̀ Fẹ́mi ẹni ìlú ń fẹ́. Áńgẹ́lì láàrin Kìrìsìtẹ́nì, màláìkà láàrin Mùsùlùmí, ọ̀pẹ̀lẹ̀ láwùjọ àwọn olówó ògógó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀. The one and only High Chief Ọba Nowhere of Yorùbá land. Oyè pọ̀ gan. Ẹ kúrò ń bẹ̀ yẹn náà. Okay now. Kí ló máa ṣẹlẹ̀ lórí Black App yìí lálẹ́ yìí? Kí ló ń shopping? Kí ló ń happen? Kí ló ń popping? Ibi tẹ́yìn wà ń bẹ̀ yẹn. Ibùlẹ̀ wà tẹ́ ẹ ti ń gbọ́ mi, tẹ́ ẹ ti ń wò mí lọ́mọ oní kétékété bà mí. Adébóyè Olúmúyìwá, mo kí yín sà. Hamburger, bàbá àgbàlagbà. Ẹ kú dédé àsìkò yìí sà. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa double tap, ẹ bó kó lọ fà. Àyè tap láwa yìí. Ká máa tap glory, ká máa tap ògo ìpàrìpàtẹ̀. Ògo tó lọ fà. Ògo dé ẹ̀mí bọ́ kò ní jẹ́ tiwa. Ògo dé ẹ̀mí pín kò ní jẹ́ tiwa. Ògo tó máa last. Ògo kó dùn kó pọ̀ kó pẹ́ tó jẹ́ tọlọ́hun. Yes. Owó glory tó bá dáa, Ọlọ́run lèmi máa ń bẹ̀ pé Ọlọ́run àwọn ìwọ ló mọ ohun tẹ́nìkan ò mọ̀. A máa sọ fọ́lọ́run bí mi ṣe máa ń sọ fọ́lọ́run ń tèmi nìyẹn pé Ọlọ́run ìwọ ló mọ ohun tẹ́nìkan ò mọ̀. Àní Ọlọ́run oore tó fojú jọ bí tètè yá rí fíìlì ẹ̀ ọ̀nfíìlì ẹ̀. Yẹ kí n rí làáhàn mi ní bàtà ké lótùúfẹ̀. Yẹ n rí oore tó fojú jọ bí yẹn. Ó disguise oore ni ó wá disguise ó jọ aburú. Téèyàn ò bá múra ṣe mọ̀ pé tí oore bá fi ojú jọ ibi, èèyàn máa sá fún oore yẹn, kò ní mọ̀ pé oore ni, torí oore yẹn ó fi style fojú jọ ibi. Èèyàn máa wá sá fún, á máa sá fún. Tọ́lọ́run ọba bá ti táṣìírí ẹ̀ gbé ọ̀gbẹ́ni oore leléyìí má sá fún, gbé súnmọ́ oore ni. Èèyàn á tètè yá gíráàbù ẹ̀ lọ́wọ́ kan. Láwọn ọgbà míì dẹ̀ rí àìmọye ibi tó máa ń fojú jọ oore. Gẹ́ẹ̀tì ẹ̀. Àìmọye ibi náà tó máa ń fojú jọ oore. Èèyàn máa clinch mọ́. Tọ́lọ́run ò bá ti tètè yá lọ kó ti tètè hàn fíìlì ẹ̀ kó sì hàn yàn làáhàn mi tí bàtà ń ké lótùúfẹ̀. Èèyàn lè kó sínú páńpẹ́ ibi yẹn kó rò pé oore lòun ń clinch mọ́. Bó ṣe jẹ́ nìyẹn. Ní í ṣe kò ń gé aburú. Gbogbo oore tó bá fojú jọ bí, gbogbo oore tó bá fojú jọ ibi, Ọlọ́run
ọlọ́run tètè yá ṣíṣọ lójú ẹ̀ kárí ká tètè gíráàbù ẹ̀ ká gbá nǹkan wa mú. Àwọn aburú náà tó fojú jọ orí ọlọ́run ṣíṣọ lójú ẹ̀ fi hàn wá. Káyà tètè tí tí igbó rere tà gbóhùn alákẹ́dùn. Bẹ́ẹ̀ ni torí ìṣẹ́ ní ń pa ọmọ gúnugún lórí, òṣì ní ń pọ́n ọmọ àparò láṣọ. Ìṣẹ́ pẹ̀lú òṣì á máa gbénú ìgbẹ́wà wá lókèèrè réréré àtọwọ́ àtọmọ máa sọ̀kalẹ̀ sọ́ọ̀dẹ̀ tí a. Ó ti yé eyín bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ̀ máa táàpù ẹ̀ máa táàpù ẹ̀ máa táàpù ẹ̀ rí i pé lónìí ọwọ́ orin ni mo fi wọlé ọwọ́ wọ́rọ̀ mo wọlé lọ́wọ́ wọ́rọ̀. Ẹ̀rọ ló bá dé torí ẹ̀rọ ní tọmọ lọ́rùn èlé kókó sí nínú tọmọ Èdùmàrè. Ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, gbórógódó ayé ò ní lù fún ajó, a ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Àkànbí àdé èrè lèmi máa ń wú torí ibi táyé délé ní àpapọ̀ àjùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà èmi ò kì í fẹ́ kí èèyàn máa fi pè mí ṣeré èmi ò mọ̀ o torí májèlé àdúrà kódà tó bá mọ níwọ̀n díẹ̀ gíngín kì í ṣẹgbẹ́ garawa ìpè kan o ó lọ fàáfàá so bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ṣe ń darapọ̀ ó ti yé yín ẹ máa dọ̀bù táàpù ẹ ṣe ń jọ́ìnì ẹ máa dọ̀bù táàpù ẹ darapọ̀ mọ́ wa ẹ jẹ́ kájọ fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ ẹ jẹ́ kájọ fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀. Èmi náà máa ń gba gift o orí ẹnìkan kó ẹnìkan ìjẹ́ kílẹ̀ fẹ́ bóyá jẹ́ nìyẹn ẹnìkan ò kì í jẹ́ kílẹ̀ fẹ́. Èmi náà máa ń gba gift mo máa ń gba gift dáadáa gbogbo àyè tẹ́ ẹ máa ń bó róòsì tẹ́ ẹ máa ń bó káàpù ẹ̀fẹ́mi náà ń káàpù ẹ sì lè bó láyọ̀nù náà kájọ wà ńbẹ̀ ni àní lórí TikTok yìí àjọ máa mú nǹkan lẹ̀ tẹ́ ẹ bá ṣe ń wọlé ẹ máa bó okú lọ fà ẹ bó okú lọ fà. Ní tí wọ́n tọ́ ọlọ́run wọ́n tọ́ èrò ìbàjẹ́ jẹ́ márùn ṣàkànbí ó tó di lálẹ́ gbogbo ẹ̀ ní òbò lọ táwa màmá láti dára gbàtà ó bá bàjẹ́ dájẹ́ wọn lọ láti ṣẹ̀ṣẹ̀ nígbàtà ó bá bàjẹ́ dájẹ́ láti dára nígbàtà ó bá bàjẹ́ dájẹ́ Àkànbí torí owó oúnjẹ ń ti jẹ́ Àkànbí ẹ̀wẹ̀ mi Àkànbí torí ajé oúnjẹ ń ti jẹ́ Àkànbí. Èmi ò mọ torí ń tẹ́yìn ṣe ń ṣiṣẹ́ o torí owó òun ni kẹ̀kẹ́ ẹ̀yìn rere òun náà ní àga wàásù ẹ̀bí òṣó fàárí òsì. God punish poverty. God punish poverty. Ọlọ́run mọ́ fòṣì ṣe tíá ọlọ́run mọ́ ta lùsì ó dà gan ọlọ́run kúkú ṣe ó dà àmọ́ ẹ má jẹ́ àkànjú ó ẹ má jẹ́ àfi wàdùwàdù wọ́là torí ó ṣe dáa tó téèyàn ò bá fi pẹ̀lẹ́ wówó ẹ̀kọ́ gbígbóná lówó gẹ́ẹ̀tì ẹ̀kọ́ gbígbóná tẹ́ẹ̀rí yẹn òun lówó téèyàn bá fi kánjú lá tó fi kánjú gbé e mu tí ò jẹ́ òtútù ó lè bó èèyàn láhùn ẹ̀múyẹ àwọn èèyàn tó ti rí bẹ́ẹ̀ wọn ò calm down fowó àwọn èèyàn tí ò calm down fowó wọn ò mọ̀ pé ẹ̀kọ́ gbígbóná lówó wọn lọ ń gbé e mu wọn ò kọ́kọ́ fàtẹ́gùn sí wọn ò calm down fún ìkánjú táwọn fi gbé e mu ayayayayaya ó bó wọn láhùn yànnàyànnà ni ó bó wọn láhùn yànnàyànnà wọn ò wá tẹ́rù ẹni tó lè mu ẹ̀kọ́ gbígbóná yẹn mọ́ bó ṣe máa ń rí fún àwọn èèyàn tó jẹ́ wípé wọn ò farabalẹ̀ fowó nìyẹn. Ẹlòmíì á kánjú owó jùkìrì á kánjú owó Adex Media bẹ́ẹ̀ bá ṣe wọlé tó bá yẹ pé ẹ ti wọlé ní yes ẹ kọ́mẹ́ǹtì ẹ jẹ́ ká mọ̀ pé ẹ wà pẹ̀lú wa ẹ jẹ́ ká mọ̀ Adex Media ẹ jẹ́ ká mọ̀ ẹ kọ́mẹ́ǹtì ẹ fi kọ́mẹ́ǹtì ẹ fi indicate pé yes ẹ ti wà pẹ̀lú wa
tẹ́ ẹ bá fẹ́ join ẹ send invitation. Ẹ bá ti send invitation màá dì yín káti ẹ̀jọ́ discuss nǹkankan. Àjọ discuss nǹkankan. Ẹ wò ó lórí áàpù yìí èmi máa ń wá bẹ̀ mo máa ń wá sórí áàpù yìí kí nǹkan tiẹ̀ wá dáhùn èèyàn lára yá ni. Wá dáhùn èèyàn lára yá yes. Akàn wá ẹ mọ̀ Nàìjíríà tá a wà yìí àwa cool-headed people àpọ̀ ńbẹ̀ mọ́. Frustration up and down frustration up and down tẹ́ ẹ bá wo Nàìjíríà ní ìsìn. Nobody will make you happy. Ìwọ ni kó múnú ara rẹ dùn. Ó ti yí ẹ. Ó ń ṣe nǹkan tó ń ṣe ẹ yẹn my pàdé ọ̀rẹ́ mi ó ń ṣe ara yòókù ara ni wọ́n ń dálé. Yes, that person that you are expecting to make you happy òun gan náà ní tiẹ̀ ó dì sọ́wọ́ ó ní lọ́wọ́ ó dì sẹ́rù ó ń kálukú àbí tiẹ̀ lára ó ti yé yín ìwọ ni kó make ara ẹ happy no condition is permanent ó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn ó ti lọ ìṣubú ẹ̀dá ò kì í ṣòpin ẹlòmíì bóyá torí pé ó ní disappointment á wá jókòó kalẹ̀ á máa ronú yóò bá sì sọ pé ìrònú kò san gbèsè ìrònú ò kájọ iye téèyàn bá dá òun ló máa gbà ó dájọ ó gbàjọ ní téèyàn bá ṣubú tí ò bá dìde tó lọ ń rẹ̀wẹ̀sì tó lọ ń rẹ̀pẹ̀tẹ̀ ìṣubú yẹn gangan kọ́ ni problem ẹ̀ ìgbà tó ṣẹ̀ṣẹ̀ ń rẹ̀pẹ̀tẹ̀ yẹn gan tó ń jẹ́ kí ìṣubú yẹn kó máa wé ẹ̀ dáhùn ìgbà yẹn gangan ló ṣẹ̀ṣẹ̀ ní problem ó ti yé eyín bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà tẹ́ ẹ dẹ̀ rí jájẹ tólókun yín bù òkè ọwọ́ ẹ bá jí sájẹ má pé pàdé ẹ lọ́lẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run ni orí ọ̀fẹ́ Ọlọ́run ni Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan tó le tọ́lọ́run ò lè sọ́dẹ̀ rọ̀ don't oppress people ìhòòrè tó bá àwọn tó bẹ́tà fún tó jẹ́ pé ó bẹ́tà fún wọ́jú jù wọ́n lọ má oppress wọn this Nigeria okay àlélẹ́ yìí náà okay Mary Junianin ẹ wo ó kọ ó ta lẹ́nu rí ẹ orúkọ yẹn ó fẹ́ ta lẹ́nu ó ta lẹ́nu yẹ́rìyẹ́rì mo ṣáà rí Mary mo rí Mary ẹ bá ṣe ń wọlé ẹ wò ẹ máa kọ́mẹ̀ntì ẹ double tap ẹ bó òkú lọ fà ẹ jẹ́ ó lọ far away ẹ jẹ́ ká jọ discuss nǹkan àwọn ọ̀rọ̀ ọ̀tùnú ọ̀rọ̀ tútù òun lèmi máa ń bá àwọn èèyàn sọ ohun wúrà tẹ́ ẹ fẹ́ràn láti máa gbọ́ iná ni Àkànbí Adélékè nìkan tá mi máa yọ mí bí kẹ̀kẹ́ mi bá jó ẹṣin ò ní dání ká má má tún gùn rárá àkọ́tá mi máa yọ mí ó bí kẹ̀kẹ́ mi bá jó ẹṣin ò ní dání ká má má tún gùn rárá àwa ti tilẹ̀kùn mọ́ wọn àfi kọ́kọ́rọ́ pamọ́ Délékèjì tilẹ̀kùn mọ́ wọn àfi kọ́kọ́rọ́ pamọ́ wọ́n tilẹ̀kùn mọ́ wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́ Fẹ́lísì yìí tilẹ̀kùn mọ́ wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́ ó fi kọ́kọ́rọ́ pamọ́ ó tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pamọ́.
ẹ jẹ́ ká pọ̀ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa dọ́bù táàpù ẹ bó kú lọ fà lálẹ́ yìí àjọ máa fà ẹja kíni máa fà ẹja kíni máa gó fà lálẹ́ yìí lórí áàpù yìí èmi pẹ̀lú yín ni lórí áàpù yìí Babátúndé ẹ gbọ́ èmi pẹ̀lú yín ni alẹ́ mi pẹ̀lú yín ni lórí áàpù yìí Babátúndé on top this app èmi pẹ̀lú yín ni mo ní on top this app èmi pẹ̀lú yín ni fẹ́ mo lè sìn Babátúndé. Only one day I was going, I met 160. I said, I'll go marry you. She said she go marry me. I said, I'll be a musician. She said she don't mind. Labajogbera odi Fuji Shemba. Akmandera ni ìsàlẹ̀. Open and close. Àwọn èèyàn máa ń gbé wọn serious. Ilé serious. Bírò wa yìí ọba tiẹ̀ serious kì í ṣe Nàìjíríà yìí mọ́. Àwọn tó serious wọ́n yìí pẹ́ ikọ́ndú Nàìjíríà. Èmi ò díẹ̀ dá mọ̀. Èmi ọmọ tí wọ́n ń pè ní seriousness. Ẹ jẹ́ ká máa bára wa jẹ́ ká máa ga sọ́lọ̀ báyìí. Ìtú bàbá àtà ní kí n mọ̀ kí ẹ̀dìmọ̀ èpè òyìnbó ọmọ ajá lóòjọ́. Iná ń jó ògiri òsà ọkọ̀ ráfá tí iná kú tọ́nu tẹ́lẹ̀ ní ìsìn tó ti ná Dubai bàbá ní olùfẹ́ mi. Onísà báńkì dédé àwọn olólùfẹ́ lórí ẹ̀rọ ayélujára kò ní èmi èpè òyìnbó ọmọ ajá lóòjọ́ iná ń jó ògiri òsà ọkọ̀ ráfá tó ná kú tọ́nu. Mo ní kó máa extending greeting mi sí ọ̀dọ̀ wọn. Mo dẹ̀ fọ́ kó jẹ́ kó yé wọn pé mò ń fi ọ̀rọ̀ wọn sínú àdúrà. Bàbá ṣẹ́ẹ̀ṣì ń lọ ṣọ́ọ̀ṣì ni èmi náà ti ní ṣọ́ọ̀ṣì àtìgbà tí mo ti ní pírọ́blẹ́mù pẹ̀lú bọ̀dá evangelist ní ṣọ́ọ̀ṣì tí mo kọ́kọ́ lọ yẹn. Òṣò rántí pé ọ̀bọ̀n pé èmi pẹ̀lú wọn ní pírọ́blẹ́mù mo sì dúró bá wọn parí sáfíìsì. Mo ní mo rántí sà gbogbo bí wọ́n ṣe ń ṣèṣì yẹn èmi spy wọn ni dédé prógámù wọn pátápátá ni mo há sórí. Mo wá wo wípé ìwọ̀nba ìdí àti mo ní ìyẹn náà ti tó láti fi dájọ́ lẹ̀. Ṣé ó dẹ̀ mọ̀ mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ ni kó tó di pé ó yí ọkàn mi padà tó jèrè ọkàn mi tí mo lọ sínú ṣọ́ọ̀ṣì lálẹ́ lọ jọ́sìn bẹ́ẹ̀ for the first time tẹ́lẹ̀ náà. Ẹ̀mí mímọ́ ti ń gbénú mi ní ìkànfẹ́ ọ̀nfìlì ẹni ṣòó mọ̀ níta bá fi pamọ́ òun ló máa ń níyì. Mo ní bàbá ẹ̀fẹ̀ mi mímọ́ pamọ́ kẹ̀. Bàbá ní bẹ́ẹ̀ ni ó mọ̀ pé èèrà ò fẹ́ pòròpòrò dénú. Orí ẹni ló ń kó níyọ. Àwọn èèyàn kò mà sí ohun táwọn èèyàn tí wọ́n ò lè jí Nàìjíríà. Ó mọ̀ pé olórin kan kọrin níjọ́sí kí lórúkọ ọmọ Sebele tó ń kọ fújì òun náà ti dàgbà lẹ́sẹ̀ ìsúlẹ̀ aláwọ̀ màláìka màdìbà àbí kí lẹ́yìn mi kí expand the pride ní ẹ bàbá ní mo rántí orin ẹ̀kan tó kọ́ ńgbà kan tó ní kọ́kọ́rọ́ ọ̀la rẹ̀ máa fi lẹ̀ nìkan lọ́wọ́ ọmọ ènìyàn wọ́n lè sọ sókun. Ó dẹ̀ mọ̀ pé ẹ̀mí mímọ́ yẹn lórílẹ̀‐èdè yìí kọ́kọ́rọ́ ọ̀la tó ṣọ́jú ni. Bó bá ti dájọ́ lẹ̀ tó dẹ̀gbẹ̀mí mímọ́ láìra màtíríàsì láìra nǹkankan àwọn èèyàn máa dá offering jọ fún ẹ before you know. Àwọn èèyàn tí wọ́n ń dá owó àwọn á máa ṣe ẹ̀sà wọ́n á dẹ̀ márùn pa. Ìwọ tí ọgẹ́ tiẹ̀ mo ní àwọn tó ń dáwó fún yín á máa ràn owó Ọlọ́run mọ̀ ní kì í ṣe owó pásítọ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ.
ọlọ́run ṣe náírà lọ́lọ́run náà ni àbí dọ́là àbí euro àbí pánsálì. Àlùwàlá ológbò ọgbọ́n àti kẹran jẹ́ ó máa dá wọn lóhùn. Ọlọ́run ló lówó ṣùgbọ́n ọmọ èèyàn ló máa ná. Ọba nìkan donate ẹ̀fọ́ lọ́hùn lówó ẹ̀fọ́ lọ́hùn lówó. Owó yẹn kí ló fẹ́ fi rà? Èyí ṣàwọn èèyàn tó wà nídìí àpótí owó nínú ìjọ náà ni wọ́n máa mọ bí wọ́n ṣe máa ṣe. Irọ́ ń parọ́ fúnrọ́. Torí ẹ̀ ni mi ò ṣe fẹ́ ọ̀nfìlì ẹ̀mí mímọ́ Holy Spirit yẹn torí ẹ̀ àwọn èèyàn ya wèrè gan. Tó wọ́n bá lọ mọ̀nà àti láì wọ́n lè lájí gbé mọ́ ẹ lọ́wọ́. Wọ́n lè lájí gbé mọ́ ẹ lọ́wọ́ torí ẹ̀ ni mo ṣe dákẹ́ mo pa ká mọ́. Ṣùgbọ́n nígbà tí mo ti lákẹ́kọ̀ọ́ ọjọ́ kan lọ́dọ̀ àwọn bọ̀bọ̀ evangelist yẹn wọ́n á wò pé yes this is right time for me kémi gan ní ìdájọ́ tèmi sílẹ̀ kí n lè máa ní iṣu pẹ̀lú owó ọ̀rẹ́ pẹ̀lú anybody mọ́. Ṣó mọ̀ pé lọ́jọ́ yẹn náà kì í ṣe pé mo dìídì bá wọn fàjàngbọ̀n lórí pé ohun tó wà nílẹ̀ yìí ó tó pin. Àwọn èèyàn donate owó nínú ṣọ́ọ̀ṣì yẹn jọ yẹn gan. Wọ́n dẹ̀ ra materials kọ̀ọ̀kan ní bó tiẹ̀ jẹ́ 10% ẹ̀fẹ́ mi náà ń bẹ ọlọ́run tó jọ ọlọ́run gan 10% ló ní ká fún nínú dédé owó tí ẹ̀ jẹ́ 10% yẹn náà ẹ̀fẹ́ mi náà. Ìbáwọn èèyàn kan náà ni wọ́n mú 10% yìí wá nínú owó iṣẹ́ tí wọ́n ṣe. Inú àdúrú 10% téèyàn èèyàn bíi 200 tí wọ́n wá mú wá yìí ẹ bá yọ 10% fèmí náà bẹ́ẹ̀ kò burú. Ìbọ̀bọ̀ yẹn bá yarí pé irú èèyàn wo leléyìí ẹni tó wá sí ṣọ́ọ̀ṣì for the first time who are you by the way ní ẹ̀mí èṣù ṣì ń gbénú èmi. Ní tẹ̀mí èṣù ò bá gbénú mi èwo ni ṣe ti Sátánì ni kó máa gbénú mi ni àbí wọ́n ò mọ̀ tí ẹni mo ní bàbá pé kí nìyẹn sọ ṣe bá ancestor tèmi lè ṣù láàlú ògiri òkú ẹ̀bọ̀ra tó ń jẹ́ Látọ́pá ní bàbá kí wá ní Sátánì ará Egypt lòun inú Báíbù ló ń pè wọ́n yàtọ̀ síra wọn. They are two different people wọn ò jọra wọn rárá. Wọ́n fi fáìlì ìwé falẹ̀ àbí wọ́n náà ti ń bá wọn pẹ̀lú ọ̀bọ̀jáwúra ni mo ní bàbá èmi ò mọ ẹ̀yin lẹ́yẹsẹ̀ ń sọ fún mi ọmọ yìí ó dẹ̀ ń pera ẹ lọ́mọ Yorùbá ó máa ṣe need to learn more lesson ó máa gba orientation. Anyways ṣọ́ọ̀ṣì tọ́dọ̀ tèmi tí mo fẹ́ dá lẹ́yẹ Olúwawo ìtù mo ní sà ìrẹ́ ni wàá máa kọrin bẹ́ẹ̀ wàá dẹ̀ máa ṣe MC dábàá tí ní èmi nílé máa mówó lé lọ síta. Ìjọ tí ò bá dẹ̀ ti yọ owó náà á jẹ́ pé ó ṣiṣẹ́ f'Olúwa nìyẹn. Bàbá ṣiṣẹ́ f'Olúwa kẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀yin náà máa ẹ̀bẹ̀ tí ní owó ní ìṣe owó tó ń dá kì í ṣe owó Olúwa. Ẹ máa sọ nígbà tí ó ti ń ṣe owó Olúwa ẹ máa sọ bàbá wèrè ni wọ́n mọ̀ yìí bàbá wèrè ni ó ń sọ mí lóhùn àmì ò sọ yín lóhùn sá. Nínú ọ̀rọ̀ yín náà ni mo ti mú yẹn jáde. Ọmọ wèrè ó fẹ́ràn owó jẹ̀mí ẹ lọ. Anyways ìfẹ́ mowó lé lọ síta náà tí n bá tiẹ̀ wà fún ẹ lówó gan. Kí ni bàbá ìyá ẹ fẹ́ ṣe wọn ọ̀dẹ̀ bí ẹ̀dá kó máa wá sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday kan ó ń bẹ́ ní àbò ń bẹ̀bẹ̀. Ó yá sọ pé ó sọ́rí. Mo ní bàbá ẹ má bínú sá ó bá ìyá ẹ. Okay now ó bá mi sọ fún àwọn olólùfẹ́ lórí afẹ́fẹ́. Èmi ìtú bàbá àtàìpé òyìnbó ọmọ ajá lójọ iná ń jó ògiri òsà ọkọ̀ ráfà tó ń ná Kútọ́nù. Èmo ní kó máa kí wọn kó dẹ̀ bá mi kí bàbá ẹ̀yẹn náà tó bọ́ọ̀yà àbúrò mi ó ní ṣe àtà yẹn àwòfẹ́ Afọláyàn ní bàbá wa nìyẹn àbúrò tèmi ni òun ni mo ní kó máa kí dáadáa. Àwòyẹmí Àjídé aya Ọláyínká nìyẹn màmá Desmond ní àwọn ìyá wa nìyẹn èmi náà mọ̀ ikú Bọ́lá jẹ́
Gbénga Adébóyè fún wọn tán Aláyẹmí Gbéngúlò tíkẹ́tíkẹ́. Ó bá mi kí Yẹmí Àjídé náà kó lè mi ìtura bàtà ọkọ̀ rábà ní kó máa kí. Ó dẹ̀ bá mi kí bàbá ẹ̀ yìí náà. Àjòrò kí ọmọ tàwa sàn ju tí wọ́n lọ́mọ ní 7A Aláyé ó kárí ó gẹ̀ẹ́tì ẹ̀. Ambassador náà ti gba ambassador látọdún tó ti pẹ́. Ó ti gboyè ààrẹ náà. Wọ́n ti gboyè ààrẹ ti pẹ́. Ààrẹ Abíọ́dún Àlàbí Adéoyè afẹ́fẹ́ ọ̀rọ̀ aláàjì ni wọ́n. Ṣùgbọ́n wọ́n fẹ́ kéèyàn mọ̀ pé wọ́n lálàjì. Mo láìkì bọ́ yẹn. Ó gbọ́n lẹ́yìn èèyàn jẹ́jẹ́ àbíwá kúnkún ni. Mo rò pé ó ti gbọ́ pé aláàjì yẹn àlejò làwọn ará Mẹ́kà ń pè bẹ́ẹ̀. Ìgbà tó ń wá dé ó fẹ́ ṣéǹjì táìtù yẹn ti ẹni yẹn because kò ṣáà make sense. Èèyàn bá tiẹ̀ wá já wọn bá ń pèèyàn lálejò nílùú kò yẹ kéèyàn tún dénú ìlú ẹ̀ kó tún la máa pera ẹ̀ lálejò ń bẹ̀. Ó yé ẹ bẹ́ẹ̀ yẹn mo ní ó yé mi sà. Kò fi iṣẹ́ mi jẹ́ fún dédé àwọn olólùfẹ́ lórí ẹ̀rọ ayélujára especially lórí Black App TikTok àbí kí lẹ́ ń pè yẹn. Mo ní bẹ́ẹ̀ ni sà. Ó fi iṣẹ́ mi jẹ́ fún wọn. Kò ní dédé ọwọ́ wọn ni mo ń rí o. Ìrẹ́ ló dẹ̀ ń kọ̀ǹsóòlù mi báyìí. Torí láti ìgbà tí Aláyẹmí Gbéngúlò tíkẹ́tíkẹ́ tó ti já láìsí. Rògbò ti tán síbẹ̀ nìyẹn ọ̀pọ̀ tilẹ̀ rò wípé bàbá àtà ò sí láyé mọ́. Mo ní bàbá àyà yín ni ò ní sí láyé mọ́. Youngest old man see never dry. Omi òkun òkè ń gbẹ ẹni kò mọ̀. Oṣù ara ẹ̀fẹ́ ní tó lóhun ò mọ ẹni mọ́ oko mo fúnra mi mo ń wá yẹn kiri. Mi ò kọ́kú mi ò kọ́ wàhálà. Mo ní bí ó bá lè là bọ́kùnrin ogun. Iná ń jó ògiri òsà. Mo wà Kandor mo wà Stanpepe. 100 years, 150 years, 200 years today. Bobo no go die o. I still remain the Bobo. Kí lorúkọ ọmọ tí ó máa ń pariwo lórí tó máa ń bá ṣe àwọn obìnrin jẹ́ lórí TikTok yín tó máa ń pariwo bọ́bọ̀. Mo ní MKO nìyẹn sà. Bọ́bọ̀ lèmi náà tó bá rí kó bá mi sọ fún pé bọ́bọ̀ ni bàbá yín. Àgbà ọgbà àbúrúkú pírẹsidẹ́ǹtì àwọn ọmọ líle. Wọn ò bí ya èèyàn. Látàyé alálùmọ́lẹ̀ gbàgbọ́ àwọn ọmọ yẹn. A gbọ́dọ̀ máa sọ̀tàn fún wọn. Àwọn wèrè tí lówó nínú káwọn tó dé kan tó máa ṣe. Nígbà tí mo wà ń Ṣàngó Òde ọmọ tó bá bẹ́. Ọ̀rúnmìlà ló máa ń bá mi bẹ́rí wọn dà ló máa ń bá mi bẹ́rí wọn dà sígbó. Anyways, kí lorúkọ òwe Yorùbá yìí náà wọ́n ní tá a bá ti dàgbà jù bàǹtẹ́ onírú lọ. Bá mi parẹ́ ọmọ ẹni la máa ń bọ̀ fún ògẹ́ tiẹ̀. Téèyàn bá dẹ̀ ti dàgbà èèyàn máa ń yógún jà ní. Yóò kí n tọ́yàn mọ́ ẹni tó bá tọ́ mi nìkan ni mo máa ń dá sẹ̀ríyà fún. Ṣàlángá ọlọ́dún pípẹ́ yẹn ó sì wà ń bẹ̀ o. Lóòótọ́ ni mo ti gba Jésù. Mo dẹ̀ ti fẹ́ dájọ́ tèmi náà sílẹ̀ kówó lè máa wọlé dàírẹ́tì. Àgbòdèdè ẹ̀yin tẹ́ bá dẹ̀ bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìjọ. Lá ní tẹ́lọ́rùn lọ wà mú satisfaction lọ́rẹ́ yín o. Iye tí ń bá pín fún yín tí ń bá gbọ́ pé kò tẹ́ nìkan lọ́rùn. Ayẹ pákó fonítọ̀hún ni o. Májìyàn làfáwó dáhùn ni. Bàbá àwòlẹ̀ fẹ́ mọ̀ sínú ṣọ́ọ̀ṣì ni. Ṣọ́ọ̀ṣì ìbílẹ̀ lèmi fẹ́ máa ṣe. Kò dẹ̀ sọ fáwọn tó máa ń wọnú láìfù ẹ̀yẹn. Tó bá ti ń ṣe TikTok àbí kí lè ó pé tẹ́ máa ń ṣe yẹn ní TikTok náà ni sà. Àwọn èèyàn tó máa ń wọnú TikTok òrò àwọn èèyàn kan wà wọlé wọ́n á kàn ganú kalẹ̀ ń bẹ̀. Èyí tí wọ́n bá fi kọ́mẹ́ǹtì èmi máa ń kí wọn. Ṣé ó kì í jíṣẹ́ mi fún wọn ni? Mo máa ń jíṣẹ́ yín fún wọn sà. Kí ló wá dé? Èmi náà máa ń wò wọ́n bó bá ṣe TikTok yẹn.
ìgbà míì fóònù ṣebele tó mú fún mi pé kémi náà máa fi wẹ̀ lórí atẹ́gùn yẹn. Ń bá wọlé máa kàn rí pé wọ́n á kàn pọ̀ lórí láìfù ẹ yẹn, wọn ò ní sọ nǹkan kan, wọ́n á dákẹ́ síbẹ̀ bí olúndù. Ìrẹ́ ni wàá tún ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀ wọ́n pé kán kọ́mẹ̀ǹtì kan bá ẹ share. Kí ló ń ṣe wọ́n, ṣé wọn ò gbádùn ẹni? Ní bàbá, ẹ mọ̀ pé Nàìjíríà tá wà yìí bó ṣe wọn àwọn èèyàn ni wọ́n ṣe máa ń ṣe. Èyí tó bá wù wọ́n ni wọ́n gbà míì ẹ lè má gbéṣẹ́ rán wọn, wọ́n á jíṣẹ́ yín. Bẹ́ẹ̀ bá bẹ̀ wọ́n níṣẹ́, bẹ́ẹ̀ bá ní ń tẹ́ ẹ bẹ̀ wọ́n fún gbà míì gan, wọ́n lè má ṣe. Èyí tó wù wọ́n ni wọ́n ń ṣe. Wọ́n á ṣe máa ṣe èyí tó wù wọ́n. Nígbà tán mọ̀ pọ́n máa ṣe èyí tó wù wọ́n, kí ni wọ́n wá ń wá nú láìfù ẹ? Okay now, kó dẹ̀ bá mi jíṣẹ́ yẹn fún wọn náà papọ̀ pé èmi bàbá Àtàgbè Òyìnbó ọmọ Àjàlùjọ, youngest old man, sea never dry. Omi òkun tí ò kí ń gbẹ, iná ń jó ògiri òòṣà ọkọ̀ Ráfá tó ná Kútọ́nù tẹ́lẹ̀ lẹ́sẹ̀yìn tó ti ná Dubai. Kò ní mo ní kó sọ fún wọn pé tọ́wọ́n bá fẹ́ kí n yẹ pákó fún wọn, wọn kàn gbọ́dọ̀ máa wọnú láìfù ẹ lásán, wọn gbọ́dọ̀ máa kọ́mẹ̀ǹtì. Irú àìdíà wo nìyẹn? Ká máa bóbìnrin sùn kó máa wúkọ́. Ṣé kò mọ̀ pé kí ni ọkọ òun máa fòyọ ni? It's a bad idea. Ní bàbá yìí náà máa ń ṣe ìbò. Bàbá ẹgbẹ́ òyìnbó tó mi ní ọmọkọ́mọ. Okay now, ó bá mi jíṣẹ́ mi fún dédé àwọn èèyàn tó máa ń tẹ̀lé ẹ lórí TikTok yẹn. Mo tiẹ̀ gbọ́ pé Ìrẹ́ni ti dá stúdíò ara tiẹ̀ lẹ̀ yàtọ̀ sáwọn ètò tó máa ń ṣe lórí afẹ́fẹ́ yẹn. A ti ń tò àwọn stúdíò kan pọ̀ táwa náà ti ń ṣe rẹ̀ ó dàbẹ́. Èèyàn bá ń ṣiṣẹ́ kan ó yẹ kó máa fẹsẹ̀ yìn délé. Ó fẹ́ wà independent nìyẹn, iṣẹ́ yẹn náà iṣẹ́ tó lágbára ni. Bàbá kí la fẹ́ bọ́ lọ́n fa anyways, ọ̀nà fún náà ọ̀nà ọ̀run ni. Kò sí iṣẹ́ tó rọrùn anywhere tó bá ti ń gbà jáde. Ibẹ̀ máa ń lágbára, ó máa ń lé kókó bí ojú ẹja ní. Orí iṣẹ́ ajagungbálẹ̀ táwa náà tí ẹ̀ ń ṣe òyìn tí ẹ̀ yá wèrè, iṣẹ́ ọmọ líle. Ọjọ́ kan ní Àgbákọ́lù ló dé, ló bá ń play orin burúkú yìí ló ń ṣe èmi ọmọ líle. Mo ní tí ìbá ṣe pé wọ́n ò lójú tí tó mọ lẹ́bù ara ẹ̀. Ṣé ó yẹ káfíń tiẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ kó máa júwe ara ẹ̀ láàrin ọjà? Ta ni ó mọ̀ pọ̀ ọmọ líle ní ẹ tẹ́lẹ̀? Ìgbà ilé ọba níkẹ́, àwo ilé ọba ní. Èèyàn ọba nájà ọba lónà ó ti yẹ. Àgbákọ́lù ó kéwé ń tiẹ̀, ó tún ṣẹ̀ṣẹ̀ wá lọ ń play ọmọ líle ní ẹ̀. Àfihàn òní ìdí introduction láàrin ìjà. Kó sọ fún wọn, ṣó ń gbọ́ mi Olúawo ètù? Mo ní mò ń gbọ́ sà. Ó sọ fáwọn tó máa ń tẹ̀lé ẹ yẹn pé tí wọ́n bá ti ń wọnú láìfù tó máa ń ṣe lórí TikTok yẹn kan máa kọ́mẹ̀ǹtì. Ní tó bá dẹ̀ fẹ́ kó gbé ń wọlé náà, kó send request. Wọ́n kàn lè máa wọnú láìfù ẹ lásán kankan máa dákẹ́ síbẹ̀ bí olúndú. Ṣé bad idea? Ó dẹ̀ bá mi kí wọn, kò ní ara wọn á máa lé. Adùn ìwẹ̀ ìwọ̀bọ̀ yìí, ó kàn jọmọ́ kan tó lágídí ni. Mo ní bàbá yìí náà mo fi jọ, gbẹ̀nu ẹ̀ sọ̀hún. Èmi ló fi jọ ló máa tẹ̀lé àwọn Àgbákọ́lù lọ sórí sáìtì kẹlájọ́ máa jìjàlẹ̀. Ṣé mo kọ́ ẹ bí wọ́n ṣe wọ́n mọ̀ gógún? Ṣó o lè gún ọbẹ̀? Ṣó o lè ṣàyàn ládàá? Ó ṣẹ̀jẹ̀. Mo ní bàbá mi lè ṣe báwo ló ṣe wá fi jọ mí? Mo ní àgídí náà ni. Èmi lágídí ni, èmi yáwèrè tààrà ni. Èmi ò lágídí, mo yáwèrè tààrà ni. Mo ní ó ga o. Àṣé lóòótọ́ ẹni burú mọ̀. Ọkàn wẹ́ni tí ó sọ fún ni kó lè dìjà.
ayi bó ṣe jẹ́ nìyẹn lápá ọ̀dọ̀ Ìtú Bàbá Àta Ìpè Òyìnbó ọmọ ajá lóòjọ́ iná jó ògiri òsà ọkọ Ráfà Kútọ́nù tẹ́lẹ̀ ṣùgbọ́n àǹtí Ráfà ti ń ná Dubai báyìí wọ́n ní kí n mọ kí yín bàbá ní kí n mọ kí yín bàbá ní kí n ṣe yín pẹ̀lẹ́ bàbá ní kí n ṣe yín lọ́mọ àwọn bàbá Vic lọ ránṣẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń wọlé sórí láìfù yìí ẹ kọ́mẹ́ǹtì ẹ dọ̀bù táàpù ẹ pín ẹ tọ́ kálẹ̀ ẹ jẹ́ kó lọ fà ẹ jẹ́ kó lọ fà ẹ jẹ́ kó lọ fà. eré làwa ṣe a ò bá ti jà wá o eré làwa ṣe a ò bá ti jà wá o gbogbo èèyàn tó bá fẹ́ gbèjà kó máa lọ àwọn èèyàn tí wọ́n bá fẹ́ jà kó máa lọ eré làwa ṣe alérè làwa ṣe wọn ò bá ti jà wá o. Láìsí abéṣùkúlẹ̀ náà ní kí n mọ̀ kí bàbá kà mọ́ it's a busy ó ga jù pretty love ẹ káàbọ̀ ẹ bá ṣe ń wọlé ẹ kọ́mẹ́ǹtì ẹ láìkì èmi náà àmọ́ gba gíftì ẹ mọ̀ jẹ́ àmọ́ ṣe báyìí fúnra wa èmi náà àmọ́ gba gíftì ẹ sì mí náà dáadáa yín mòore ẹ bá ṣe mí lóore ń ó mòore ẹ bá ṣe mí lóore Àkànbí ń ó mòore bẹ́ẹ̀ bá ṣe mí lóore ń ó mòore Lélékè bẹ́ẹ̀ bá ṣe mí lóore ń ó mòore o Àkànbí bẹ́ẹ̀ bá ṣe mí lóore o ń ó mòore bẹ́ẹ̀ nísìn tẹ́ bá ṣe mí lóore ń ó mòore bẹ́ẹ̀ bá ṣe mí lóore ń ó mòore o. Àwa yàtọ̀ sẹ́ńtà tí náà ti ń fojú olóore gúngi Àkànbí mo yàtọ̀ sáwọn amúlùdùn tí wọ́n ń fojú olóore gúngi bẹ́ẹ̀ bá ṣe mí lóore ń ó mòore Àkànbí olú ọmọ tọrọ tó rìn olú ọmọ tọrọ tó rìn bẹ́ẹ̀ bá ṣe mí lóore ń ó mòore èmi yàtọ̀ sáwọn amúlùdùn tí fojú olóore gúngi òní bẹ́ẹ̀ bá ṣe mí lóore ń ó mòore mo yàtọ̀ sáwọn amúlùdùn tí ń fojú olóore gúngi Àkànbí èmi yàtọ̀ sáwọn amúlùdùn tí ń fojú olóore gúngi bẹ́ẹ̀ bá ṣe mí lóore Délékè Àkànbí Adé ń ó mòore ẹ̀yin tí a mo ṣàṣẹ bá ń gbádùn mi abẹ́ ò gbádùn mi ọmọ bá mo ṣàṣẹ bẹ́ ń gbádùn mi abẹ́ ò gbádùn mi Bátúndé o Délékè Ògèrèdè o ẹ̀gbọ́n náà sì ya Babátúndé dídídí mo gbórin dé mo gbódùdé o olú ọmọ tọrọ tó rìn if you wanna dance dance to my music if you wanna enjoy your money play my music baby shake your bum bum jiggy to my music ìjà wọn ti ní kò dọ́là orúkọ ló ń sọ ní Àkànbí fẹ́lẹ́sì kí ló bá wa kọ̀ tá a wà lẹ́nu mọ́ èmi ni tó ń jẹ́ èmi ni olórúkọ ńlá lálálálálálálá òyígíyigì kábíyèsí ọba tó kárí ayé èmi ni má ṣe bẹ̀rù òfun wa níyì fún wa lógo níṣojú ọ̀tá wa ògbé wa lékè gbé wa sókè níṣojú ọ̀tá wa ọ̀tá mi gbọ̀tún Àkànbí mo tí gbòsì yọ
ọ̀tá mi gbẹ̀yìn yọ òun ti gbé wájú ṣubú ọ̀tá mi gòrí ilẹ̀ mo bọ́ sófurufú mo bá mu fò mo bá gunlẹ̀ sébùté ògo kò sẹ́ni lè má fẹ́fẹ́ ọwọ́ ayé oníbàwá o ẹ ṣàmì bàbá lókè lòlò gbogbogbò èmi ni tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù lá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  lọ́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  kí ló bá wa pọ̀ tá a wà lẹ́nu wọn èmi ni tó ń jẹ́ èmi ni olórúkọ ńlọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ òyígíyigíyigíyigì kábíyèsí bàbá tó kárí ayé èmi ni má ṣe bẹ̀rù àwọn kan ń pẹ́ ara kan wọ́wọ́ yẹn ṣá àbí ọlọ́run ní ìgbà tí èsì èèyàn báyìí pé èèyàn ni wọ́n ti ṣẹ́gi ọlà dáná ti pẹ́ èmi àgbèrègbè ọ̀tí sáàyè ẹ ṣàjà mọ̀ ṣeré ọ̀hún lọ ká mọ̀ ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò ní rẹ ọmọ ológìnrín kọ́ má lè ṣọdẹ ikú bẹ́ẹ̀ ni kò lè ro ológìnrín kọ́ má lè ṣọdẹ ikú bẹ́ẹ̀ bá ṣe ń wọlé báyìí ẹ ṣáà máa kọ́mẹ́ǹtì ẹ dọ́bù táàpù ẹ láìkì ẹ pín ẹ bókú lọ fà á èmi náà mọ̀ gba gíftì ẹnu mi gbẹ èmi náà mọ̀ gba gíftì àbí ẹ ṣàánú ọmọ tí ò níyà mo rí yín o mo rí Marcel àwọn ọkọ̀ tí ń wọlé ọlọ́run ni ó ṣàánú wa láwọn ọkọ̀ tí ń wọlé àwọn ẹ̀ sáà máa kọ́mẹ́ǹtì ẹ láìkì báwo lọ ṣe wà ńbẹ̀ yẹn kí ló ń sọ́pìn ńbẹ̀ yẹn dádì àmọ́ mi lọ́wọ́ olóru ó máa ń ta lẹ́nu gan iṣẹ́ yẹn àdẹ̀wà lásìkò kú wẹ̀dà báyìí àti ìbọ́sásìkò ooru tààrà ọmọ lásìkò yìí àwọn tó níyàwó ńlẹ̀ wọn ti kámẹ́rà wọn kò sóorun àwa ń tiwa ọlọ́run ló mọ̀ gbà táwa máa ń sinmi màlúù tí ò nírù ọlọ́run ní mọ̀ ọba alẹ́ ṣinṣin kásá àfisẹ́nu ká dákẹ́ àkàrà ìyá òjò ìgbà táwọn èèyàn bá ń gbádùn ara wọn làwa máa ń àbí kí la fẹ́ ṣe kí lẹ rò pé ká ṣe àbí ìgbádùn tí òun níṣẹ́ tiwa káwa ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ nítorí ntọ́lọ́run ṣe dá wa nìyẹn pé ká má jẹ́ kó dọ́ọ̀lù tẹ̀yìn bá ti fẹ́ máa téèkì ẹ̀ pásánà káwa ká dá yín lára yá ká múnú yín dùn ń dá wa wà fún nìyẹn iṣẹ́ àmúlòdùn nìyẹn ọlọ́run ọba mi kó múnú tí a náà dùn bá a ti múnú ẹ̀yìn èèyàn dùn lẹ́yìn pé àwọn tí wọ́n múnú wa dùn ní àìmọye èèyàn tí ó rí alóde wọn ni Mr. Fẹ́mi ọ̀rọ̀ Olúfẹ́mi ọ̀rọ̀ Fẹ́mi à ń gbádùn yín o à ń ṣe gàgà lórí rédíò à ń gbádùn yín ni à ń gbádùn yín màlúù tí ò nírù ní wá ọlọ́run nìkan ní ń bá wa lé ṣinṣin àfàwọn èèyàn tí wọ́n bá mọyì ọlọ́run àwọn èèyàn díẹ̀díẹ̀ tí wọ́n mọyì ọlọ́run lára wa tí wọ́n appreciate iṣẹ́ ọlọ́run lára wa wọ́n wò pé bọ́tà ń bẹ̀rù kó má bàa kú ni ẹjẹ́ kó lè bá kéje kó má bàa kú kó lè bá lókun àti fi iṣẹ́ ni ẹjẹ́ gbọ́n ṣéǹjì díẹ̀ sóun náà lápò ó tiẹ̀ rí nǹkan fi kó rí nǹkan fi wọ̀ ọ́ kán díẹ̀ àwọn èèyàn wọ̀nyí àwọn ni wọ́n máa ń sustain wa àwọn tó ń ta wá lọ́rẹ̀ owó ṣéǹjì kéékèèké àwọn nǹkan gift nǹkan a dẹ̀ máa ń lò bẹ́ẹ̀ ntọ́lọ́run bá ti dáyàn mọ́ kó gbà bẹ́ẹ̀ ni that is the purpose ntọ́lọ́run bá ti dáyàn mọ́ kó gbà bẹ́ẹ̀ so eléyìí tọ́lọ́run dá wa mọ́ òun là ń ṣe yìí bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa dọ́bù táàpù ẹ pín ẹ tàn án kálẹ̀ ẹ pín ẹ jẹ́ kó lọ fà ìṣọ̀lá jè bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn àbí ok mo ti rí ọ̀gá ìṣègájù bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa dọ́bù táàpù ẹ jẹ́ kó lọ fà
Àkànbí Olúawo Ìtú bàbá àta yín náà ni. Bàbá àta ti kí yín dáadáa lẹ́ẹ̀kan. Ìtú bàbá àta ti kí yín dáadáa lẹ́ẹ̀kan. Èmi náà dẹ̀ ti fi greeting mo ti fi ránṣẹ́ sí bàbá pé ẹ̀yin náà ń kí bàbá. Bó ṣe jẹ́ nìyẹn, bó ṣe jẹ́ nìyẹn. Ìtú bàbá àta ti kí yín sílé. Ẹ̀yin Láìsí Abéṣùpínlẹ̀ ọ̀gá ìṣègájù. Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa rẹ́kọ̀dù tuntun nẹ́nẹ́ rẹ́kọ̀dù Babátúndé eléyìí tó ṣẹ̀ṣẹ̀ jáde abẹ́rí Gbénga Kólù ló ń náwó lọ́wọ́ ibà ń Fẹ́mi Adélékè òyìnbó olówó abẹ́rí Gbénga Kólù tí wà ní àwọn Gbénga Ògúndìran Gbénga Kólù ṣàmà gbádùn ara rẹ̀ ẹ kìlọ̀ fáwọn lọ́tẹ̀ kàn má bínú Adélékè mọ́ yé ṣe lára Fẹ́lísì mọ́ torí mọ bọ́n ṣe ń ṣọ̀tẹ̀ n ò mọ bọ́n ṣe ń dìtẹ̀ n ò bá lọ́wọ́ bàbá n ò sì bá lọ́wọ́ màmá ta ni mo wá fẹ́ fi tèmi jọ àmọ́ orúkọ mi kiri òkìlọ̀ fún ọ àpáta lọ́lọ́run ṣàkànbí ẹ̀yìn níwọ bó bá wùn ẹ́ ò lè forí ẹ̀sọ̀ mi wò àwọn tó ṣerú ẹ̀ ṣáájú ẹ̀ wọ́n ti kábàámọ̀ ẹbí wọn ṣe àbẹ́ ò gbọ́ mi bí mo ṣe ń kọrin ni ṣe bẹ́ẹ̀ ń gbọ́ mi bí mo ṣe ń sin bẹ́bẹ́ àbẹ́ ò gbọ́ mi bí mo ṣe ń kọrin àbẹ́ ò gbọ́ mi bí mo ṣe ń pa láńtíá ṣe bẹ́ẹ̀ ń gbọ́ mi bí mo ṣe ń kọrin àní kí ló bá wà pọ̀ tá a wà lẹ́nu mọ́ èmi ni tí ń jẹ́ èmi ni olórúkọ ńlá lálálálálálálá òyìgìyìgìyìgì kábíyẹ̀ òsì ọba tó kárí ayé èmi ni má ṣe bẹ̀rù. Okay now Ìṣọ̀lá J Money Ìṣọ̀lá J Money mo kí yín o Ìṣọ̀lá J Money ògì yín ẹ káàbọ̀ o mo ẹsẹ̀ ró kan dáadáa ni ẹ wò kọ́lọ́hún ó ṣàánú èèyàn mo ẹsẹ̀ ró kan dáadáa ni yóò dáa fún yín yóò yẹ yín kò ní yẹ ẹ lẹ̀ láṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ tí ń fẹ́ràn Ọlọ́run lára mi Ọlọ́run ọba mi ọmọ ọba ń fẹ́ràn yín ẹ ní ṣubú dànù ẹni ọba da tiẹ̀ nù kò ní dàá lù yín òkè báyìí là kéré òkè là kẹfọ̀n òkè báyìí lẹ̀ mú un ro ṣe bí òkú bá kú báyìí olùtìfẹ́fẹ́ ìmọ̀ tilẹ̀kùn ojú rẹ̀ ní olúwa máa ru owó wá fún yín ṣàwérè pèpè á máa péré pàtàkì wá àtiwájú àtẹ̀yìn báyìí ni labalábá ní fi hàn Olódùmarè àtọ̀tún àtòsì báyìí òun lówó ọmọ gbà wọlé fún yín ní ṣubú dànù ẹni tó da tiẹ̀ nù kò ní dàlú yẹn bó ṣe máa jẹ́ nù mo lanu tó àbàlá èṣù kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn fọhùn màálùú tó jẹ́ bàbá wọn bẹ́ẹ̀ náà ní ké ẹ má wulẹ̀ ẹ mú wàdúrà wá èmi àwọn alábòsí tí ó ṣàdúrà tán tí wọ́n gbé ẹ fowó àdúrà lẹ́ o èèyàn bá jẹ́ ṣàdúrà tí ó gbowó àdúrà ẹnu rẹ̀ ó gbẹ bẹ́ẹ̀nu bá sì ti gbẹ torí ò bá pé àdúrà tuntun tún lè mọ́ padà jáde mọ́ o ẹ mú wàdúrà wá o Prince Johnson ẹ̀ka ó dàbá àárọ̀ la wà kọ́lọ́hún ṣàánú èèyàn àìníyè inú fi mí ṣe nǹkan àárọ̀ la wà Prince Johnson ẹ káàbọ̀ ẹ ṣe wọlé yẹn ẹ dọ̀bù táàbù ẹ kọ́mẹ́ǹtì ẹ ṣe gbogbo ẹ bó ni o ẹ wà pa ẹkìnní ẹ ṣàánú ọmọ tí ò ní ìyá bẹ́ẹ̀ ṣe ń wọlé yìí ó dà bẹ́ẹ̀ àmọ́ ẹ mọ̀ jẹnu mi ọgbẹ́ èmi náà mo gba gift bó tiẹ̀ jẹ́ kínní bó jẹ́ káàpù náà ni àbúmi ń káàpù èmi náà sì máa gba lion àmọ́ lion tẹ́ ẹ bá fún mi ẹ dákun ẹ pa mi gbòòyẹ lion ẹ pa ná àníṣorí bú ẹ pa lion yẹn náà kẹ́ ẹ tó fún mi ẹ pa àníṣorí bú ẹ ṣé o Prince Johnson ẹ káàbọ̀ you are welcome to the live stream ẹ ṣeun. Ọlọ́run ṣàánú èèyàn ní ìlú Nàìjíríà táwa yìí àtowó olówó àtowó ara ẹni
ọlọ́run má fi kan wọ́n èèyàn. Òwe àwọn bàbá wa ní torí half bread is better than none. Ẹlòmíì àtowó tiẹ̀ àtowó ara ẹ̀ òun ò rí kankan ń bẹ̀. Wọ́n sì ní tí gbèsè ọ̀bá tí tó san èèyàn jẹ kún ní àtẹni ọjẹ ló wà tí wọ́n tó jẹ gbèsè gbogbo yín lẹ́jọ́ jẹ lọ́rùn ní gbèsè ikú àásánjọ́ kan. Ọlọ́run bàbá mi kábíyèsí Olódùmarè ká lọ́lọ́run lọ dá ikú ni ọmọ ká ní ọlọ́run mo kàn máa ń imagine ìgbà míì tí mo bá jókòó báyìí máa kàn wò pé ìwé táwọn èèyàn ti máa ń ṣe Olúṣèyí fọ́tò àbíkẹ́rẹ́ Olúṣèyí fọ́tò ẹ káàbọ̀ mo kíyàn o mo kàn máa ń imagine pé ìgbà míì máa kàn jókòó báyìí máa kàn imagine kí ni èyí o Oyèǹkà Mútà okay now ẹ káàbọ̀ o ìwà míì mi bá kàn jókòó báyìí máa kàn máa imagine pé ọlọ́run pẹ̀lú oríṣiríṣi àwọn àrà táwọn èèyàn takùn máa ń dá tá máa ń oppress ara wa táwọn tó èèyàn tó lówó lọ́wọ́ wọ́n máa ń intimidate àwọn tó kù díẹ̀ káàtó fún táwọn èèyàn kan máa ṣe bíi pé àwọn ò lè kúrò láyé mọ́ pé gbogbo nǹkan tó nínú ayé yẹn pé permanent ni but ìgbà míì tí n bá fẹ́ ronú pé kò sówó ńlẹ̀ kò sí nǹkan kan kò sí àdìẹ rí gbogbo ọ̀lẹ́ kóra lẹ̀ sódán Jagun ti gbàgbé o pé ǹjẹ́ fámìlì ẹ̀ lówó láyé n ò sì yá o lọ́wọ́ fámìlì ọ̀run láńlọ́ọ̀dù pariwo lé mi lórí Àkànbí kó dẹ́gbọ́ pé mo sùn ta kí láǹfààní búlọ́ọ̀kù tí mo rà tẹnìkan ń bẹ lọ́sibítù tó fẹ́ kú bí n bá mú ohun rẹ̀ mi onítọ̀hún padà ilẹ̀ àánú Olúwa ìṣó ẹni tó kọ́lé 100 ó ti kú Àkànbí àti ṣe MC fún wọn ẹni tí ò kọ́lé rárá wọ́n ti kú Àkànbí àti ṣe MC fún wọn kò sẹ́ni tó mú náà tí wálé ayé Abíọ́lá kù limousine rẹ̀ ò bá lọ àwọn afurasí ní í ṣe oníṣà lárí tán sì ṣe bó ti dóòpin òrọ́ra ṣé n bá rántí pé ikú ń bẹ àṣàrà ìlú wa àwọn agan òkè náà fẹ́mi calm down everybody àtàwọn tó ń lówó tó ń fi oppress wa àtàwọn dáàní tí wọ́n oppress àti oppressor àti oppress ikú bá ti dé ká everybody kó nínú ayé kó ń bẹ̀ ọ́n náà àtẹni ó jẹun ń tọ́ da àtẹni tí ò rí nǹkan gidi ṣàjẹ́ bá a bá ti kú ilẹ̀ ni wọ́n padà ṣá gbogbo wa jẹ kó ń bẹ̀ ọ́n náà okay now ajé ń ṣe kínní ẹ̀ nìyẹn ẹ̀já máa ṣe kínní ọ̀hún ẹ bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa dọ́bù táàpù ẹ máa pín ẹ tàn ọ́ kálẹ̀ ẹ jẹ́ kó lọ fà ẹ bó gan ẹ lè ṣe jù báyìí lọ ẹ̀yin tèmi ẹ lè ṣe jù báyìí lọ mo fẹ́ ká pọ̀ lórí láìvù yìí ẹ bá mi pín ẹ pín láìvù yìí gan ẹ jẹ́ kó lọ gan ẹ̀yin èèyàn mi Délé Àkànbí ó máa dà Nàìjíríà sì máa dùn ṣùgbọ́n ẹnu nìkan kọ́ láì sọ àjọ hù níwà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ejò lọ́mọ Nàìjíríà wọn ò ṣe é nu ẹnu fún àwọn tó yẹ kí gbogbo àjọ panupọ̀ a máa sọ ń gbà mí pé ẹja panupọ̀ ká bó lè wí àwọn kan máa sọ fún wa pé rárá ibi tó ní nǹkan gbé sí ni ò dáa no be juju be that yẹn o make sense ẹ má jẹ́ a máa ṣe bẹ́ẹ̀ yẹn kò normal rárá ẹ má jẹ́ a máa ṣe bẹ́ẹ̀ yẹn kò normal tí nǹkan ò bá dá ẹja ká panupọ̀ ká sọ pé kò dá ní ẹ wá àwọn leaders wa wọ́n ṣe ń ṣe kù díẹ̀ káàtó okay now anyways but àwọ̀ ò rí ẹ̀rọ ẹ kúrò mẹ́ ọ̀nà ẹ kúrò mẹ́ àtàwọn tó ń lead wa àtàwọn tó ń ṣe Nàìjíríà àtàwọn tí àwọn tó ń ṣe wá àtàwọn tí wọ́n ń ṣe because from the look of things àwọn ìjọba yẹn ni wọ́n ń ṣe wá o ayé kankan ò ṣọmọ Nàìjíríà mọ́ ọ̀gbẹ́ni má lọ rí rò mọ́ má lọ máa rò pé oṣù ilé ẹ̀ kan ló ń ṣe àbí àjẹ ilé ẹ̀ kan ló ń ṣe mọ́ aláyé má tiẹ̀ fọkàn sí rárá o mọ́ o pé bóyá ìyá alékejì yín kan ló ń ṣe ní Nàìjíríà ń sìn àbí your village people má lọ máa tí nkẹ́ rárá pé na dem dey do you ọ̀gbẹ́ni kó ń bẹ̀ yẹn náà ìjọba Nàìjíríà ló ń ṣe everybody báyìí
ókè bọ́dà mi ìjọba nàìjíríà ló ń ṣe everybody báyìí àbá sọ pé ta ló sọ bẹ́ẹ̀ kò sọ pé mi olúfẹ́mi ọ̀rọ̀fẹ́mi ló gbé ẹ débẹ̀ ogun ìdílé kan ò já anybody mọ́ ó ti yé ẹ bẹ́ẹ̀ yẹn ó yé ẹ bẹ́ẹ̀ yẹn ń sìn ogun ìdílé kan ò já anybody mọ́ oṣó ilé kan ò ṣe anybody mọ́ àjẹ́ ilé kan ò ṣe anybody mọ́ ìjọba nàìjíríà ló ń ṣe everybody ìjọba nàìjíríà ló ń ṣe everybody báyìí tó bá lùlùlù tí ò yọ oṣó ilé yín kọ́ ìjọba nàìjíríà ni tó bá ta tí ò dùn oṣó ilé yín kọ́ ìjọba nàìjíríà ni tó bá lé tó bá àjẹ́ ilé yín kọ́ ìjọba nàìjíríà ẹ gbàgbé ẹ gbogbo ogun ìdílé òun ẹ kó mbẹ ìjọba nàìjíríà ti take over ti take in charge àwọn náà dẹ̀ ń ṣe everybody báyìí bóyá jẹ́ pé nísìn everybody ló ń san tax so gbogbo àwọn nǹkan tó jẹ́ ó dàbí kán gba àwọn company kan àbí àwọn kan gba àwọn customers kan lọ́wọ́ àwọn private business kẹ́rin nìkan pé ó yá ìjọba àpapọ̀ ó yá kó ìjọba àpapọ̀ wá take in charge ó ti yé yín so wọ́n gbà wá ìjọba àpapọ̀ ó já wa gbà lọ́wọ́ àwọn oṣù ilé wa ìjẹ́ ilé wa ẹlẹ́bọ lóògùn gbogbo wọn tó máa ń ṣe wá tá a fi máa ń torí ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì lọ́ máa gbàdúrà pé ogun oṣó gbogbo àtẹ̀pá àjẹ́ gbogbo àtẹ̀pá ẹlẹ́bọ lóògùn gbogbo àtẹ̀pá ìjọba nàìjíríà wá wò pé òkè ẹ jẹ́ kí n wò báyìí ó ti pẹ́ tán ti ń ṣá o tán ti ń pariwo àwọn arábì ẹ jẹ́ kí n tèkì ń ṣá ìjọba nàìjíríà kàn gba gbogbo wa ni so báyìí nísìnyí oṣù àtàjẹ́ tó ń ṣe wá èmèrè ẹlẹ́bọ lóògùn tó ń ṣe everybody ní nàìjíríà nísìnyí gọ́ọ̀mẹ̀ntì ni ìjọba nàìjíríà ló ń ṣe ọmọ nàìjíríà báyìí oṣù àjẹ́ tó ń ṣe ọmọ nàìjíríà ìjọba nàìjíríà ni oṣù èmèrè ìjọba nàìjíríà kó ń bẹ́ẹ̀ ẹlẹ́rìn sànú èèyàn òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ní rí àwàdà ní àwọn ọjọ́ lójú àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn báyìí àwàdà náà eré la ó máa ṣe àwa ò já sẹ́ ò eré la ó máa ṣe. alákànbí mo gbére mi dé ẹjẹ́ ṣe fèbí ń tí náà délékè máa bòdù rẹ̀ bọ̀ ò ní mo rí iṣẹ́ kú òkè. Pretty mom, I greet you, ma. Pretty mom, I greet you, ma. Pretty mom, okay, yo. Ẹ ṣeun o, ẹ káàbọ̀ o, ẹ rẹ̀ wá o, ẹ rẹ̀ wá o, ẹ rẹ̀ wá o. Mo kí yín o, pretty mom. Àní bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa kọ́mẹ́ǹtì. Ẹ máa kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ bá ṣe ń wọlé. Ẹ máa kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ bá ṣe ń wọlé. Pretty mom. Ẹ káàbọ̀ o. Ẹ káàbọ̀ o. Pretty mom. Ẹ káàbọ̀. Ẹ lọ follow me. Ẹ bá ṣe ń wọlé ẹ̀yin tẹ́ ń wọlé ẹ follow me. Ẹ follow me. Follow for follow. Ẹ̀yin tẹ́ bá ti follow me èmi náà ó follow yín. If you follow me, I go follow you. Get back from me, I get back from you. Wọn ò bí ìyá wọn náà èmi tí mo bá ń sọ fún ẹ báyìí ọ̀nà nàìjíríà ó dùn lẹ́nu mi bí wèrè. Àló ń jọ́de apẹ̀rin níwájú ọdẹ apààyàn. Àló ń jọ́de ọmọ akúwárápá níwájú ọmọ akúyányán. Ẹ lè ṣe èsì o lórí black cap ẹ lè ṣe èsì fẹ́ mọ́ àní ẹ lè ṣe èsì o ẹ lè ṣe èsì o ọmọ nàbí tìǹà tá a ṣẹrẹ ọ Paso ànígbà méje Alhaji Wasiu Alabi Pasuma wa ń kọrin báyìí àwọn máa ń kọrin ẹ rò pé wọ́n fi ọmọ ẹran láyé ìgbà kan ni o ẹ rò pé wọ́n fi ọmọ ẹran wọ́n fi ṣàṣejẹ fún bàbá ni bàbá ò lè kọrin kí bàbá má dùn àwọn máa gbọ́
Eh, na binti na tashe na tashe na binti. Na binti na tashe na binti. Nǹkan tó sì púpọ̀ ní àbí ló ń pè ní na binti. Ọmọ for example ó ká sọkàn gadi ṣáláńgá o nǹkan tó sì púpọ̀ ní wẹ́sẹ̀. Àmọ́ impossibility ni wípé aṣọ ṣáláńgá àdìgàn ga ẹ̀ máa ṣe dàrú ẹ̀ láyà àgúnlẹ̀ o. Tọ́rọ́bà tó fi wá ṣẹ̀gbọ́n àṣọ àdàbọ̀ o. Jehova tó fi wá ṣọ̀gá o. Á jẹ́ ká padà dọ́mọṣẹ́ o. Ọlọ́run ọba tí ẹ̀ ń wò yẹn eléyìí ti gbà òye ó tún mọ̀ gbẹ́gígbẹ́gí. Lérò kan mi tí mo sọ fún sáàtì o pé láìpẹ́ láì jìnnà navigator ló kàn o. Kò dẹ̀ wá pẹ́ tí bàbá fi fàṣẹ sí ilé ńlá ló kàn kẹ́ ẹ bá mi ṣàmì ẹ̀ o ṣàmì ẹ̀ o ṣàmì ẹ̀ o Alábí àbíá. Ẹyẹ mélòó tí ló ń go wá fà so wọ́n mọ̀ lọ díẹ̀ díẹ̀ o torí wú mi lórí Ọlọ́run wọ́n mọ̀ lọ díẹ̀ díẹ̀ wọ́n mọ̀ palẹ̀ mọ́ ẹ̀yin náà ò jẹ́ lọ sùn síbì kan ẹ̀yin lọ sùn síbì kan láàgò ilẹ̀ ọ̀fẹ́ tó mọ́ ní ìsìn àníṣẹ́ òòjọ́ àwa ẹ̀ṣẹ̀ aláìníṣẹ́ orí íńtánẹ́ẹ̀tì o kí ni ọkọ̀ yìí ní àjọ ń ṣẹ̀tọ̀ wàhálà kí ni ìyẹn pọ̀ lọ́n ṣàánú. Àní ọmọ tó bá ya gara wa ẹ̀wọ̀n ló ń lọ ọmọ tó bá ya gara wa ẹ̀wọ̀n ló ń lọ.